أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. Ohun tí a mú wá fún wa lónìí, èyí tí yóò máa jẹ́ àǹfààní oríire fún wa, òun náà ni nípa wípé ta ni ẹni ta ní láti máa jọ́sìn fún, ta ni ẹni ta láti máa jọ́sìn fún gbogbo ayé wa, bí kì í ṣe Allah. Allahu nìkan ni ẹni tí a lè ṣe ìjọ́sìn fún. A gbọ́dọ̀ mú ìjọ́sìn wa sọ́dọ̀ ẹnìkan yàtọ̀ sí Allah. Àwa lọ wọnú Quran 2 verse 21 to 22. Ọlọ́run ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wa ń bẹ̀ nípa wípé ẹ gbọ́dọ̀ jọ́sìn fún kankan àyàfi Ọlọ́run ọba. Gbogbo àwa tí yá sí pé àyè ní nǹkan kan ní kọ̀rọ̀ tá a tún ṣe ìbádà fún, tá a ṣe ìjọ́sìn fún, ẹ jẹ́ á kúrò ń bẹ̀. Tó pé àwọn nǹkan wọ̀nyí nígbà tá a dáyé tán la fún wa gbé àwọn nǹkan yẹn kalẹ̀. Báwo la ṣe dáyé? Kò sẹ́ni tó mọ̀. Bí wọ́n fún ẹ ṣe dáyé o mọ̀. Nígbà tá a dáyé tán la fún wa gbé àwọn nǹkan yẹn kalẹ̀, ló wá di pé àwa náà ń jọ́sìn fún, tí ó sì nẹ́tọ̀ nínú Islam. Ọlọ́run sọ fún wa nínú Quran 2 verse 21 to 22. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Ya ayyuhan nasu. Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé máa sọ fún àwọn aráàlú Mẹ́kà ìjọ náà wípé mo pè ẹ̀yin ènìyàn. An-nasu tọ́lọ́run sọ ń bẹ̀, ayé ìtumọ̀ rẹ̀ ni pé ahli Mẹ́kà. Ọlọ́run ni mo pè ẹ̀yin aráàlú Mẹ́kà. Ibudu, ẹ máa jọ́sìn, ẹ máa jọ́sìn. Wahadu, ẹ mú lọ́yọ̀ kan. Ọlọ́run sọ fún ọjọ́ náà, ó ní ẹ mú ní ọ̀yọ̀ kan. Rabbakum, ọlọ́run ọba yín o. Ẹ mú ọlọ́run ọba yín ní ọ̀yọ̀ kan. Ẹ má pe gbogbo òòṣà èyí tẹ́ ń sìn yẹn, ẹ kú ń bẹ̀. Wọ́n ń ṣe ọlọ́run. Ọlọ́run ni ọ̀kan ṣoṣo tí èèyàn ní fojú rí. Ó di ọjọ́ ìgbéga kìámà ká tó rọ́lọ́run. Gbogbo tẹ́ ń gbé kalẹ̀ tẹ́ ń jọ́sìn fún yẹn ní tẹ́ fojú rí ni. Ní tẹ́ ń rí tí ẹ̀ ń wò tẹ́ fún ara yín fọwọ́ ara yín dá, òun lẹ̀ ń ṣèjọ́sìn fún. Ọlọ́run ní wahadu, ẹ mú lọ́yọ̀ kan. Rabbakum, ọlọ́run ọba yín o. Lẹ́rì, ọba tó já sí pé khalaqakum, òun ló ṣẹ̀dá yín. Khalaqakum tí wọ́n sọ ń bẹ̀ ni pé ansha'akum, òun ló dá yín. Tẹ́ngbà tí ẹ rí ayín pé ẹ jẹ́ nǹkan kan, walam takunu shay'an, nígbà tí ẹ tí jẹ́ nǹkan kan, tẹ́ ẹ̀ mọ̀ bí tẹ́ wà nígbà náà, òun ló ṣètò báwo lẹ ṣe wá sáyé. Ọlọ́run ọ̀kan ṣoṣo yẹn náà ni o. Kò sì sẹ́nìkan tá a lè máa jọ́sìn fún bí kì í ṣe òun náà. Ó tún wá sọ fún wa pé walladhina min qablikum la'allakum tattaqun. Wáwò tó ń sọ bẹ́ẹ̀ ni pé khalaqa àti pé òun ló dá alladhina, àwọn tó já sí pé min qablikum, tó ti wá síwájú yín kẹ́yìn tó dáyé. Àwọn tó ti wá síwájú yín kẹ́ tó dáyé yẹn, ta ló dá wọn? Allah. La'allakum tattaqun. Bóyá ẹ̀yin o, ẹ lè padà jẹ́ olùpáyà Ọlọ́run látara ń ta sọ yìí. Ọlọ́run wá fi ń yé wọn, ó fi ń yé àwọn aráàlú Mẹ́kà náà tó ní ká Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kó máa sọ fún wọn wípé tattaquna yẹn, ìpáyà Ọlọ́run tá a sọ yìí, bi ibadatihi, bí a lè páyà Ọlọ́run láti máa jọ́sìn fún Ọlọ́run ọba náà. Iqabihi, ẹ lè páyà Ọlọ́run láti sá kúrò níbi ìyà Ọlọ́run, tó pé ìyà ń bẹ ńlẹ̀ tọ́lọ́run fún ẹni tí yóò bá ti ṣe ìjọ́sìn fún Ọlọ́run. Tó bá ń jọ́sìn fún nǹkan mi tó wá kú lórí nǹkan yẹn, tó dákẹ́ sórí nǹkan yẹn, ìyà ń bẹ fún láti kìyàmá o. Àbí kí gbogbo wa sá kúrò ń bẹ̀, ìjà sá kúrò ń bẹ̀. Ọlọ́run tó ṣẹ̀dá wa, òun nìkan la ní láti máa jọ́sìn fún. Àwọn ni wàlà Allah kùn tí wọ́n lò ń bẹ̀ yẹn. Wàlà Allah yẹn sọ fún wa pé bóyá ká ẹ lè jẹ́
fil asli ní ìpìlẹ̀ la'alla yẹn ìtàrọ́jí wọ́n máa ń lò fún tàrọ́jí bóyá èèyàn ń wò pé ṣé lágbájá lè ṣe kìíní. wa fi kalamihi ta'ala litahakiki àti pé nínú ọ̀rọ̀ ọlọ́run ọba tó ga jùlọ litahakiki ọlọ́run fi rinlẹ̀ fún wa ní o pé la'allakum tattaqun kẹ́ lè jẹ́ olùpáyà ọlọ́run ni o tó kú tẹ́ ẹ̀ bá ti jẹ́ olùpáyà ọlọ́run láti máa jọ́sìn fún èmi ọlọ́run láti sákò níbi ìyẹ̀ èmi ọlọ́run ọlọ́run ní gbogbo ẹni tí ò bá ti ṣe bẹ́ẹ̀ yóò padà pàdé àwọn ọlọ́run jọ kan. ọlọ́run fi àyà yẹn ó fi ìgbẹ̀yìn àyà yẹn ó fi rinlẹ̀ fún wa pé dandan ní kẹ́ jẹ́ olùpáyà ọlọ́run kẹ́ lè sákò níbi ìyà ọlọ́run ọba kẹ́ jẹ́ olùpáyà ọlọ́run láti máa ṣe ìjọsìn fọ́lọ́run kan ṣoṣo Allah tẹ́ ẹ̀ gbọ́dọ̀ jọ́sìn fún kan mi. ibi tá a ti wá mọ̀ bẹ́ẹ̀ pọ́lọ́run kan ṣoṣo yẹn la ní láti máa jọ́sìn fún. àyà tó tẹ̀lé sọ fún wa pé alladhi òun lọ́ba tó já sí pé ja'ala tí wọ́n lọ yẹn ni pé khalaqo ó dá lakum fún yín khalaqa lakumul arda firasha ó dá fún yín ilẹ̀ firasha ní títẹ́ ó ní ká máa tẹ ilẹ̀ ká máa lọ ká máa bọ̀ lórí ilẹ̀ náà nígbà tó wá fẹ́ ṣàlàyé firasha yẹn fún ọ ó ní hàlà ó ní ìṣe kan ilẹ̀ tá à ń tẹ̀ yẹn náà ní ìṣe kan bisaatọ̀ wọ́n ní bisaatọ̀ yẹn náà firasha títẹ́ yaftarishu táwọn èèyàn ń sùn lé lórí ẹ̀rí bẹ́ẹ̀ kó ilẹ̀ náà á máa lá máa bọ̀ àwọn kan máa gbé mọ́tò lọ wọ́n máa gbé mọ́tò bọ̀ tọ́lọ́wọ̀n sì ní kó dà wá láàmú ǹjẹ́ ní tí wọ́n gbé kalẹ̀ yẹn ǹjẹ́ ó lè dáwọ́ ilẹ̀ bẹ́ẹ̀ fún wọn náà la ghayata fi salabihi aw layunata fala yumkin àfààní la ghayata fi salabihi kò sì jẹ́ kí ọlọ́run ò jẹ́ kí ilẹ̀ yẹn kó lè mọ́ wa aw layunata bákan náà kò jẹ́ kí ilẹ̀ yẹn ó tún wọ̀ púpọ̀ kò jẹ́ kó jẹ́ irú àwọ̀ jù tí ó kó ìdààmú bá wa ó ṣe ilẹ̀ náà ní moderate tó wà láàrin méjì tó ní ká máa gbádùn ilẹ̀ yẹn lọ ká máa gbádùn yẹn lọ. ibi tẹ́ ìfìmọ̀ pọ́ lọ́wọ́ kan ṣoṣo yẹn la ní láti máa jọ́sìn fún ni o ó wá sọ fún wa pé fala yumkinu al-istiqrar alayha ó ní fala yumkinu kò wá rọrùn alayha sórí ilẹ̀ náà al-istiqrar ìṣègbére kò sẹ́ni tí ó ṣègbére ńbẹ̀ ilẹ̀ tọ́lọ́run yọ̀ǹda fún ẹ kò sẹ́ni tí ó ṣègbére ńbẹ̀ gbogbo alápadà kú ńbẹ̀ ìjọkan tá a padà sọ́dọ̀ ọlọ́run ọba gbogbo wa ẹ dẹ́kun ẹ jẹ́ anígbàgbọ́ pọ́lọ́run kan ṣoṣo yẹn ní ká máa jọ́sìn fún ìwọ mùsùlùmí tó ń kírun tó tún kí nǹkan míì lẹ́yìn irun tètè sákú bẹ́ẹ̀ ìjọkan ló pàdé ọlọ́run àwọn tí wọ́n tó lọ ń kí yẹn tó lọ ń forí balẹ̀ fún yẹn ǹjẹ́ wọ́n lè dáwọ́ ilẹ̀ tá a sọ yìí fún ẹ kò dúró ń bẹ̀ ó ti wá sọ wọ́n pé wa anzala minas samai ma'a ó ní ọlọ́run ọba tá a sọ yìí wa samaa bina'a ó ti dá òkè fún yín o bina'a ó ṣe ní òrùlé kò jẹ́ kó yẹ̀ mọ́ wa lórí sakfan ó ṣe ní òrùlé kò jẹ́ kó yẹ̀ mọ́ wa lórí wa anzala minas samai ma'a àti pé ó ń sọ kalẹ̀ fún wa látòkè náà àwọn omi fa akhraja bihi minas thamarati rizqan lakum àwọn tó já sí pé ó mú jáde nínú omi náà àwọn oríṣiríṣi èso athamarat rizqan lakum ó wá ń ṣe jíjẹ nínú náà fún yín pé kẹ́ ẹ máa jẹ kẹ́ ẹ máa mu ọba tá a sọ yìí ló ṣe kìíní yìí fala taj'alu lillahi andada wa antum ta'lamun ó ní ẹ̀yin o la taj'alu ẹ má ṣe wá andada àwọn ogún lillahi fún ọlọ́wọ́n ọba shuraka'u fil ibada kẹ́ wá àwọn ogún láti máa jọ́sìn fún ọlọ́wọ́n ọba láti máa fi ṣe ìbákẹ́gbẹ́ pọ̀ àwọn ìbákẹ́gbẹ́ pọ̀ pé eléyìí náà ọlọ́run tún ní lẹ́yìn ọlọ́run tún rè ọlọ́run kan ṣoṣo ló wà gbogbo ẹni tó bá ti dúró lórí ọlọ́run kan ṣoṣo tó sì ń jọ́sìn fọlọ́run kan ṣoṣo yẹn òun lẹni tí ó pàdé ọlọ́run dáadáa o gbogbo tí ó mú wa tá a fi lọ máa gbẹ̀mí sí nǹkan míì tá a ní fèsì rẹ ọlọ́run dákọ̀ lọ́ máa jọ ṣẹlẹ̀ sẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa ọlọ́ọ̀dàkà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wala àṣẹ ọlọ́run wala agbára ọlọ́run subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalina walhamdulillahi rabbil alamin.